ẹni tí òṣùpá jẹ́ kí n bá forí gbárí látara òṣùpá tí mo fi sẹ́ ẹ wo tí òṣùpá sọ fún mi nípa Shehu Jamiu àmì ọlọ́run. ìṣùdá kankan gbogbo tó ń jágbára ní ayé ọlọ́run ní gbogbo ẹ̀. máa ní kò ní gbà la o. ó ti yé mi sà. ó ti yé mi sà. ìyàwó lè gan o ó ní nǹkan burúkú lọ́wọ́ o. àbúrò ní ṣe wá o. àmì sà ó ti yé mi sà. àmì sà. nǹkan burúkú wà lọ́wọ́ wọn o. wọ́n lè gbọ́ lọ́ngọ́ wọ́n lè má gbọ́ lọ́ngọ́. àwọn àgbàlagbà ló fún wọn. ìyẹn sì ọlọ́run tẹ̀lé ẹ̀fà ọlọ́run ló ṣe wọ́n ní tó ṣe wọ́n yẹn. owó fi wọ́n ṣiṣẹ́ aburú ni. ọlọ́run ọba lẹ́kẹ̀ọ́lá. ọba tí ń fàṣẹ. òun fi àwọn àgbàlagbà ṣọ́ṣẹ́ ni. ọ̀tọ́ bá sọ fún àwọn àgbàlagbà jẹ́ kankan bí ẹni ẹ̀ ń tọ́ra yìí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àmọ́ ara ẹ̀ tó fi àfáàtú kọ́ ní kéwúlẹ̀ ó dà wá. tó bá kà wá àmọ́ rẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń. èyí kò tó bá fẹ́ jẹ́ máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run ni. owó ìjẹ́ nìyẹn ọtí kọ́ tó máa ń dùn mí fún àwọn àfáà nìyẹn wọ́n máa láwọn olùburú. àwọn ní síra àwọn oníkan táwọn lè sà ẹ tó bá lè jẹsẹ sí ẹrí dáṣẹ rí àfọ ẹ lọ fi kóòtù múyàn ẹ lọ fi kóòtù múyàn. àbí. ṣé wọn nìkan tó lè sàkún pákó padà fún. àbí o. Saheed Shittu ó ń tẹ̀ ọ́. láti gbà yẹn láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. àwọn ní síra lọ́wọ́ ẹ tó bá jẹ́ èèyàn wọn tó sì tó bá wọn mọ bó ṣe fẹ́ bá tiẹ̀ jẹ́. tó dọ́wọ́ kó tó bàtà mi lọ́n discuss ó ní bàbá kan pàṣẹ yẹn wà lọ́dọ̀ òun. ok. ó máa wá sọ́dọ̀ òun láti ilé ìwé yẹn kò mọ ṣé òun náà ti bá ti sọ lọ. ok. ó ló máa ń ṣàdáyé lọ́dọ̀ òun ní kò lọ Mẹ́kà ní láyé. kí lórúkọ Adams kí lórúkọ woman kọ́ báyìí. ok. ọkọ ẹ̀ máa ń gbẹ́sì ní àwọn. tó wà láyé ge mo ti mọ̀. Adamson. òun lọ Mẹ́kà ìyẹn bá níbà òun fún yín Mẹ́kà. ó ní ẹ̀yàn lẹ́yìn tí Mẹ́kà yẹn tún ní bàbá yẹn wá ní àwọn kan náà pọ́n kó máa lò láti Mẹ́kà bàbá yẹn lókè nínú náà dá òun àtúnfò kówó ìpadà mọ́tò. wọ́n gbé mọ́tò tìlí látò òkè òkun ó lẹ́nu yẹn bojú jẹ́ tó rán Mẹ́kà. àbí Ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ níyẹn táwọn kóra àwọn jọba táwọn bẹ bàbá bọ̀ gbogbo oríire òun ti gbẹ́sẹ̀ lé. àmì Ọlọ́run lẹ́yìn lóde lórí rí ẹ̀ tó fi ẹlẹ́nu ṣẹ́nu yà. tó ń gbọ́ mi. àgbáyé sà mọ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá ẹ̀ kú pé táwọn tata ti ń dúró kílẹ̀ padà. ní ìgbà tó sọ̀rọ̀ dáràn. so àwọn afáà lóògùn. ẹni tó bá ṣe oṣù dáadáa fún wọn tí ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ó ń gbọ́ mi. àgbáyé sà nẹ́tíwọ̀kì yẹn fèlè ní sà mo ń gbọ́ yín báyìí. nígbà tó fi ń sàtìyẹn tó ṣe dáadáa sí wọn. àwọn wọlé tó fi ń sàtìyẹn tó. bẹ́ẹ̀ ni wọn ò nílé tí wọ́n fi ń sàtẹni tó ń bá wọn jẹ́ kiri. ṣé bá wá ti fún kọjú yẹn tó ń múlò bọ̀. ìyàwó yẹ́ òsì máa gùn. àbí o tí wọ́n mú lọ kóòtù. wọn ló máa ṣe tó ṣe kékeré mọ́ máa bá tiẹ̀ jẹ́. ṣé fídíò yìí wá dáadáa lẹ́yìn ìgbà tí mo kọlu àmì ọlọ́run látara Alhaji Saheed Òṣùpá lórí fídíò tí wọ́n ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú tí wọ́n rán mi pé kí n ṣe fún wọn. lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá sọ pé kí n lọ bẹ àmì ọlọ́run bó tẹ̀ jẹ́ pé mi ò sẹ́ wọ́n rán ẹnìkan tẹ̀lé mi pé kí n lọ bẹ àmì ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mo lọ bẹ àmì ọlọ́run lẹ́yìn ọjọ́ kẹta Alhaji Saheed Òṣùpá pè mí wípé àmì ọlọ́run kò dáríjì mí ó lè ṣe mí níkà o ẹ̀rù bà mí pé kò dáríjì mí kẹ̀ wọ́n ló lè ṣe mí níkà o wọ́n làwọn máa introduce àáfàá kan sí mi á máa ṣiṣẹ́ fún mi mo lọ sílé Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ àáfàá sọ mọ́ Alhaji Saheed Òṣùpá kí ló dé àáfàá tẹ́sọ́ pé fẹ́ introduce mi tí ó mọ̀ ṣiṣẹ́ fún mi látara wípé nǹkan aburú tí àmì ọlọ́run bá ṣe kó mọ́ lè ràn mí Alhaji Saheed Òṣùpá wọn ò dá mi lóhùn wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́ ní ọjọ́ kan Alhaji Saheed Òṣùpá wá pè mí bí wọ́n ṣe mẹ́nu lé ọ̀rọ̀ àmì ọlọ́run ìjọ yẹn gangan ni mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ipe tá a bá parí conversation yẹn kí n lè tún ọ̀rọ̀ yẹn gbọ́ àtijọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn mi ṣe betrayal nígbà tá a sọ̀rọ̀ tán mo wá play ọ̀rọ̀ yẹn padà ìyẹn ni voice note tẹ́ gbọ́n sìn conversation mi àti wọn ẹ̀rù bà mí ara mi gbọ̀n rìrìrì mo ní mo wo ga o
sáyé mi ò ti bàjẹ́ báyìí ọlọ́mọdé káyé mi ó bàjẹ́ kò tọ́jọ́ kò tó sù ọmọ oṣù 6 àti ọ̀sẹ̀ 2 ó kú mọ́ ìyá súná nínú kọ́lọ́mọdé káyé rẹ̀ mọ́ mo pe Alhaji Saheed Òṣùpá fún iṣẹ́ abẹ pípẹ́ láti ràn mí lọ fún owó wọn ò ṣe ń gbà yẹn mo kàn notice pé gbogbo jàǹbá tó bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà yẹn Alhaji Saheed Òṣùpá wọn ò ní assist mi rárá bóyá ó ní kọ̀lọ̀fín ó ní bánú ni yes ó ní bánú ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bóyá nítorí owó ni mo fi ń bá Alhaji Saheed Òṣùpá jà irọ́ o mi ò fà pé wọ́n wípé wọ́n fi mi lówó oúnjẹ o àbí owó pátí kankan irọ́ o tí challenges bá dé náà ni mo máa ń lọ sá lọ bá wọn o tí jàǹbá burú bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ẹni mo lọ máa ń ké sí wọn o kì í ṣe pé bóyá kí wọ́n fún mi ní owó àbí kí n fi ra mọ́tò àbí kí n fi jẹun àbí kí n fi wọṣọ kọ́ o mi ètò owó lọ́wọ́ wọn o. àwọn voice note tó wá jẹ́ evidence fẹ́ mi tó jẹ́ proof tí n bá release ẹ̀ ayé wo ni mo wá fẹ́ sọ fún pé èmi àti Alhaji Saheed Òṣùpá máa ń sọ̀rọ̀ báyìí wọn ò ní gbà mí gbọ́ láyéláyé proof ni mo fi ṣe mi ò betray wọn ẹ wo inú ogun tí wọ́n fi mí sí láti yẹ ọdún yìí ẹ wo fídíò tẹ wò tán sìn aláàánú mi yẹn náà ẹ wo tó ti ń ṣẹlẹ̀ sí báyìí. àfàsù náà ó sì bẹ̀rù Ọlọ́run kí ló fẹ́ gbàánú kí Saheed Òṣùpá wálẹ̀ torí pé ìràwọ̀ bẹ́ẹ̀ ṣe ìràwọ̀ ní àṣírí lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń sọ gbogbo àṣírí tó báyìí tó lè da nǹkan rú tó lè ba nǹkan jẹ́ kí wá ní bàbá wa Ṣògùn Akéwà Gold kí wá ní wọ́n wá ń ṣìpẹ̀ fún ẹ fún kí ni bàbá wa Kọ́lá Olóòtú ṣìpẹ̀ fún ẹ fún nígbà tó mọ̀ wípé o sì tún fẹ́ ba nǹkan jẹ́ tó level báyìí káàsùn kan fẹ́ fọlọ́pàá mú ẹ ṣebí wàá yọjú síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ sọ ṣé torí wọ́n fẹ́ fọlọ́pàá mú ẹ ló tún fẹ́ fi gba nǹkan jẹ́ tó level báyìí láìla ẹni burúkú ni ẹ o ẹ̀kọ́ wà lára rẹ pọ̀ tó yẹ káwọn èèyàn kọ́ pàápàá jùlọ àwọn celebrity ó kàn fi tiẹ̀ kàn fi kó bá àwọn yòókù ni. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣeyẹ lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ rẹ̀ tẹ̀sí ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.